Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Thank you very much. Please let's have our seats. By the permission of the owner, let's have our seats. That's one thing. He has been waving that we should sit down.
ọba tètè. Ó ṣàkóso láti ẹ̀rọ mélòó lórí ìdàgbù. Ọlọ́jọ́ ọdún èmi, bébí ọlọ́run àkáyé òbí àmáyé. Ṣèlú wa lè fojú ọ̀run ṣàṣọ òbúra. Ṣèlú wa lè fojú ọ̀run ṣàṣọ òbúra. Ọlọ́run àgbáyé òbí ọ̀jájá. Ọlọ́run àgbáyé òbí àmáyé. Oyeye ọlọ́run àgbáyé òbí àmáyé. Ṣèlú wa lè fojú ọ̀run ṣàṣọ òbúra. Baby, wọ́n lè fojú ọ̀run ṣàṣọ òbúra. Ọlọ́run àgbáyé òyìnbó àmáìsẹ̀. Ẹ̀tọ́ náà ọlọ́run àgbáyé òyìnbó àmábẹ́lọ̀. Ìyàpá ló pé mi bá tutù ní apá náà. Aṣọ lẹ́yìn lójú máa rè mí. Àbàmì àtúnyà aṣọ́ni awoni àgbẹ̀ni àgbẹ̀ni alámi àbóni àbóni àgbàmì. Èmi yóò rà lágbàlá fèyí rẹ̀. Ọ̀jà jáde ọlọ́run àgbáyé òyìnbó àmáìsẹ̀. Ṣé bí wọ́n lè fojú ọ̀run ṣàṣọ òbúra? Ọba tí kì í dàbẹ̀ tẹ́lẹ̀, ọlọ́run gbogbo. Ayọ̀pọ̀lá ilé ó tóbi ó bàbá òbí o. Ọba tí kì í dàbẹ̀ tẹ́lẹ̀, ọlọ́run gbogbo. Ọdún ìgbà sí ìlú òbí. Ọláṣadé wípé ta ló dàbí ọlọ́run ni. Ta ló dàbí ọlọ́run ni. Ta ló dàbí ọlọ́run ayérayé. Kó ṣe lè rí pé mo lè rí ẹgbẹ́ kúrò lọ́nà fún yèyé. Ta ló dàbí ọlọ́run. Àmì fún mi láyọ̀. Ẹlẹ́bí kò dàbí ọlọ́run Ísírẹ́lì. Ṣèwọ́n ti Fáráò. Létí òkú pupa. Nígbà lọ́lọ́run ti gbé ọdún. Ta ló dàbí ọlọ́run mi. Ta ló dàbí ọlọ́run. Àmì Fọláṣadé. Ta ló dàbí ọlọ́run ayérayé. Ó ṣẹlẹ̀ rí pé mo tún èmi ló wá sọ̀rọ̀ kan sí mi létí ọmọ ògúnwùsì. Ó sọ̀rọ̀ kan sí mi létí ó wá sọ wípé òwúrà ẹjọ́ bí o, ẹjọ́ bí. Òwúrà ẹjọ́ bí ẹ dára o, ẹ dára. Màyà bébí pé wípé òwúrà ẹ dára o, bébí ẹ dára.
International
Dominion event, gbogbo ayẹyẹ ẹ bá fẹ́ ṣe. Ẹ jẹ́ lọ rí Dominion, ọmọ adé mi gbòdì ó máa pákéjì ẹ̀ dáadáa. Ọba máa yọ ọwọ́ ọlọ́run Dominion. Ọlọ́run ọba lókè ẹ̀ sókè lọ́dọ̀. Òní tí o jẹ́ bọ́ sàmì àdúrà mi dáadáa. Ọ̀rọ̀ tí Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swobby.